a máa kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa. Ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 11 nínú oṣù kejì ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó tún jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 Àtíkù Abubakar òun màá ń ló ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìdí pàtàkì tó ṣe àbẹ̀wò ẹ̀lẹ́mbẹ̀hùn sí ọ̀gá rẹ̀ èyí tó jẹ́ igbákejì ààrẹ lábẹ́ rẹ̀ lọ́dún náà lọ́hùn-ún tí í ṣe ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ nílé rẹ̀ èyí tó wà nílùú Abẹ́òkúta olúlu ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ ajé ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí. Àtíkù Abubakar tó ní àgbàlagbà tó jí lòwúrọ̀ kùtùkùtù tí nǹkan ò bá lè ó di dandan kóun náà lé nǹkan àti pé àgbàlagbà tó ń sáré inú ẹ̀gún ó lóhun tó ń lé kiri àtohun tó ń léwu náà ó ní ìdí pàtàkì tóun ṣe ń ṣe lẹ́ńbẹ̀hùn sí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ní kò ṣe ìwí pé ọmọdé kò lè láṣọ títí kó làkísà bí àgbà ó ní àìláṣọ lọ́rùn pàká ó tó àpérò mẹ́rìwò lórí ipò tí Nàìjíríà wà lọ́wọ́ báyìí àti ọ̀nà àbáyọ tá a lè fi bọ́ kúrò nínú àjàgà àti gbogbo ọ̀wọ́n gógó nǹkan èyí tí ò fararọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àtíkù Abubakar èyí tó ní kárìnkápọ̀ yíyẹni tó kọ̀wọ́rìn pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ kànrìnkànrìn nínú òṣèlú níbẹ̀ láti rí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Cross River àti gómìnà ìpínlẹ̀ tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Sokoto àti ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí èyí àti àwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ ńlá ti rí wọn tọ́kọ̀wọ́rìn nínú wọn rèé Liam Imoke gómìnà ìpínlẹ̀ Cross River àti Aminu Tambuwal tóun náà kọ̀wọ́rìn pẹ̀lú rẹ̀ àti ọmọ oyè Abdul Ninge eléyìí tóun wá láti ìpínlẹ̀ Bauchi. Àwọn wọ̀nyí ni wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú Àtíkù Abubakar. Ọ̀túnba Fáṣàwẹ̀ eléyìí tó jẹ́ olùgbàlejò èyí tó kí wọn káàbọ̀ lórúkọ Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ eléyìí tí wọ́n sì gbà wọ́n lálejò pàtàkì. Ọ̀túnba Oyèwọlé Fáṣàwẹ̀ nínú òun dùn láti rí àwọn èèyàn wọ̀nyí ní ìlú Abẹ́òkúta nínú ọ̀rọ̀ ọ̀hún èyí tí wọ́n ní wọ́n balẹ̀ gùdẹ̀ ní nǹkan bíi aago kan ó kù bí ogún ìṣẹ́jú tí wọ́n sì kúrò ńbẹ̀ ní nǹkan bíi aago méjì ó kọjá ìṣẹ́jú 11 ní àná. ọ̀rọ̀ pọ̀ Àtíkù sọ ọ̀rọ̀ ó sì ti wá ọ̀nà àbáyọ báyìí lọ́nà tí Nàìjíríà yóò gbà tí nǹkan yóò fi tùbà tí yóò fi tùṣẹ́. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹni tí ò bá ṣe nǹkan ìfura ara ò lè fu onítọ̀hún. Ẹgbẹ́ òṣèlú APC mà ni wọ́n ti sọ̀rọ̀ lórí ìrìn àjò àti àbẹ̀wò ẹ̀lẹ́mbẹ̀hùn èyí tí Àtíkù Abubakar pẹ̀lú àwọn kànrìnkànrìn kan tí wọ́n ṣe sí ààrẹ tẹ́lẹ̀ rí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ nílé rẹ̀ tó ń bẹ nílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Ẹgbẹ́ òṣèlú APC ní ìrìn àjò ọ̀hún kò tú irun kankan kúrò lára ẹgbẹ́ òṣèlú APC. Bákan náà kò kó ìbẹ̀rù àbí ìfòyà kankan sí ọkàn ìjọba èyí tó ń darí orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC ti sọ̀rọ̀ láti ẹnu akọ̀wé àgbà alukoro ẹgbẹ́ náà eléyìí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde sọ di mímọ̀ wípé ìrìn àjò ọ̀hún tí Àtíkù Abubakar, Imoke àti Tambuwal tó ń ti àwọn kànrìnkànrìn tí wọ́n ṣe sí Ọbásanjọ́ jẹ́ ìbẹ̀wò àlàáfíà eléyìí tí wọ́n fẹ́ fi pa ẹnu lásán ni. Ó ní tá a bá sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n lè dúkokò mọ́ ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní gbogbo àwọn ẹ̀wọ̀n yìí wọ́n ní èèrà ni wọ́n tí wọn ò lè dá ṣúgà gbé. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC ti sọ̀rọ̀ náà láti ẹnu ẹni tó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ náà Ajíbọ́lá Bashiru ó wà ní báyìí ibi tí ààrẹ Tinubu kọjú sí òun náà nílẹ̀ àṣeyọrí láti rí dájú pé orílẹ̀-èdè Nàìjíríà ó gúnlẹ̀ sébùtú ògo nǹkan fararọ ìtura sì dé bá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí tí kò kéré mọ́tò.
ó wá ní òun rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC àti gbogbo àwọn tí wọ́n ń bẹ nínú ètò ìṣèjọba Bọ́lá Tinubu láti rí dájú pé wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ wọ́n ṣe àtìlẹ́yìn fún ètò ìṣèjọba rẹ̀ bákan náà kí wọ́n rí pé wọ́n lo ìfẹ́ ọkọ̀ọ̀kan ìbẹ̀rù Ọlọ́run láti lè jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè so èso rere fún gbogbo mùtúmùwà káwọn ọmọ ilẹ̀ yìí lè jẹ mùkúntù ìgbáládùn èyí tó ń bẹ nínú ètò ìṣèjọba àwarawa gẹ́gẹ́ bí èsì ọ̀rọ̀ eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC fì sí ọ̀rọ̀ àti ìrìn àjò èyí tí Àtíkù Abubakar ti ṣe ti ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn ènìyàn tí wọ́n kọ̀ wọ́rìn tẹ̀lé lọ sílùú Abẹ́òkúta lọ́jọ́ ajé ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí. ṣé Yorùbá ní máfokòmí dá ọ̀nà ọjọ́ kan báyìí ilẹ̀ yọ̀ǹkọ̀ àti wípé ìlú tí òfin bá ti wà ẹ̀ṣẹ̀ ńlá ti wà ń bẹ̀ o gbogbo ìgbésẹ̀ àti iṣẹ́ ló sì ní ìtọ̀nà ìlànà tó ń ti òfin èyí tó dè wọ́n láti ṣe. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà ti sọ̀rọ̀ jáde látẹnu ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá ní ilẹ̀ yìí eyín IGP Káyọ̀dé Ẹgbẹ́tókùn èyí tó ti ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn ọlọ́pàá pátá o wípé ẹnikẹ́ni nínú wọn bí tí hùn kó kéré mọ́ tó àbí ipò yòówùn kó lè ní lẹ́nu iṣẹ́ níwọ̀n gbà tó bá sì ń bẹ lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá wípé kò gbọ́dọ̀ fọwọ́ kan ìbọn láì ṣe wípé ó wọ aṣọ ọlọ́pàá tó jẹ́ ti ìdánimọ̀ ọlọ́pàá torílẹ̀-èdè Nàìjíríà. Ó ní òfin sì ti wà ńlẹ̀ báyìí ibi tófin bá sì ti wà ẹ̀ṣẹ̀ ti wà ńbẹ̀. Ó ní èyíkéyìí ọlọ́pàá èyí tó bá wọ aṣọ ara aṣọ ilé tó bá gbé ìbọn dání tàbó gbé nǹkan ìjà ìdáàbòbò dání wípé irúfẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ yóò fi mú kàtà òfin ìjọba bẹ́ẹ̀ sì ni ìjìyà tó tọ́ sí lábẹ́ iléeṣẹ́ ọlọ́pàá alẹ̀ yìí ni wọn yóò fi jẹ́. Ó ní gbogbo àwọn ọlọ́pàá tí máa ń wà lójú òpópónà gbogbo tí wọ́n ń ṣe dámidúró ṣàyẹ̀wò stop and search ó ní gbogbo wọn ni wọ́n gbọ́dọ̀ ní ọgbọ́n ìmọ̀ làǹkàyè àti bá àwọn ará ìlú sọ̀rọ̀ ní ìtùbínùbí tí ò ní máa riwo ìjà dání o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ Ẹgbẹ́tókùn ni ó ti kú orí tábìlì òun èyí tó sì jẹ́ pé púpọ̀ nínú àwọn ẹ̀sùn ọ̀hún ó tàbùkù bá iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí. Káyọ̀dé Ẹgbẹ́tókùn wá ní lákòótán nínú ọ̀rọ̀ òun ó ní kékulé gbọ́ kó sọ fún toko kí àdán gbọ́ kó rò fóun bẹ̀ kẹ́ni tó gbọ́ sọ́fẹ́ni tí ò gbọ́ o. Ó ní gbogbo àwọn alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá kankan ní ìpínlẹ̀ àti gbogbo àwọn tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n gbọ́dọ̀ ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn òṣìṣẹ́ tí ń bẹ lábẹ́ wọn láti má lè tàpá sí òfin yìí wípé ọlọ́pàá tó bá ti lè wọ aṣọ ara kò gbọ́dọ̀ fi ọwọ́ kan ìbọn ọlọ́pàá tó bá sì fẹ́ fi ọwọ́ kan ìbọn tàbí gbé ìbọn dání ó gbọ́dọ̀ wọ aṣọ ọlọ́pàá tó ń ti káàdì ìpélébé ìdánimọ̀ lélẹ̀ tí wọn yóò fi mọ ojúlówó ọlọ́pàá yàtọ̀ sí àwọn adigunjalè àwọn alọ́kólóhùn kígbe tó fi mọ́ àwọn jàǹdùkú èyí tó ń lo àǹfààní aṣọ náà láti fi ṣiṣẹ́ ibi. Ọwọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ afurasí oníwà ibi kan èyí tó máa ń fi tìpátìkúùkù ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́bìnrin ilé ẹ̀kọ́ gíga Táyé Ṣọ́láàrin èyí tó wà ní Ìjagun nílùú Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn èyí TASUED. Ọwọ́ afurasí ọ̀hún ti pálábá rẹ̀ tọwọ́ rẹ̀ ségi sọ́wọ́ àwọn ọlọ́pàá òun ni ọ̀gbẹ́ni Ọlárẹ̀wájú eléyìí tí wọ́n pè ní oníṣẹ́ ibi náà Ọlárẹ̀wájú Idris èyí tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni àwọn ti rọ́wọ́ tó báyìí lẹ́yìn ìròyìn kan èyí tí wọ́n fún iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní agbègbè Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn. Ọmọlọ́lá Òdútọ́lá tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn èyí tó taari ọ̀rọ̀ ń bòde lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí ní òpin ọ̀sẹ̀ tó kọjá ni arákùnrin náà fi ọwọ́ àbùkù kan ọmọdébìnrin ọmọdún 18 ti ilé ẹ̀kọ́ gíga TASUED èyí tó pàdé rẹ̀ nílé ijó ní ọwọ́ alẹ́ ní nǹkan bíi aago kan òru èyí tí wọ́n sì jọ sọ̀rọ̀ ṣùgbọ́n tí ọmọdébìnrin ọ̀hún kọ̀ jálẹ̀ wípé òun wá síbí láti wá fún ara ní ìsinmi láti jẹ ìgbádùn ni wọ́n ní eré ni àwàdà ni ọ̀gbẹ́ni Ọlárẹ̀wájú Idris òun ló ṣe àyágbọ́n ògúngbèégbọ̀n bí àyá bá ti ro ògúngbè àti ro èyí tó jẹ́ pé ó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ láti mọ àyè èyí tí ọmọ òun lọ lẹ́yìn tí ọmọ náà kúrò nílé ijó ọ̀hún. Lẹ́yìn náà èyí ló lọ gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti fi bá ọmọdébìnrin ọmọdún 18 náà láti fi bá sùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó fi ṣe ọmọ òun léṣe ní ara rẹ̀ kó tó di wípé wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá Ìjẹ̀bú Òde wọ́n fi tó létí èyí tí wọ́n sì fi ṣe àyágbọ̀n ògúngbèégbọ̀n tí wọ́n tún fi mú Ọlárẹ̀wájú Idris tí í ṣe ẹni ọdún 31. Báyìí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Òdútọ́lá ó ní afurasí náà èyí tó máa ń fi tìpátìkúùkù
ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ obìnrin èyí tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdébìnrin tó jẹ́ tilé ẹ̀kọ́ gíga TASUED ní arákùnrin yìí ń ló ti bá ní àjọṣepọ̀ ní tìpátìkúùkù nínú ìwádìí èyí tí wọ́n ṣe fún tó sì ti wà lágọ̀ọ́ ọlọ́pàá báyìí. wọ́n ní gẹ́rẹ́ tí ìwádìí bá ti parí ni wọn yóò taari rẹ̀ lọ sí ilé ẹjọ́ fún ìdájọ́ lábẹ́ òfin. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀rọ̀ di ariwo bẹ́ẹ̀ lọ, ọ̀rọ̀ di ọ̀rọ̀ di hẹ̀n lánàá nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Edo ní ìgbà tí gbajúgbajà òǹkọrin tàkasùfèé ní eyín Two-Face Idibia Two-Baba tó yọ wúrẹ́ bí òkété èyí tó jẹ́wọ́ inú ilé lọ́gànjọ́ òru sínú ilé ìgbìmọ̀ aṣòfin náà láti lọ rèé fi ara hàn ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún obìnrin èyí tó jẹ́ olólùfẹ́ sí Two-Face. wọ́n ní gẹ́rẹ́ tí Two-Face tó wọ ilé ìgbìmọ̀ aṣòfin náà ní gbogbo ohun tí wọ́n ń ṣe lásìkò tí àwọn aṣòfin ọ̀hún ṣe ìpàdé ló yí padà tí ariwo tó gba ilé kan wípé lótìtọ́ lódòdó ni wọ́n ṣe mọ̀ wípé Two-Face ó ní ìfẹ́ kọ̀rọ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn ọmọ obìnrin ilé ìgbìmọ̀ aṣòfin náà, èyí tó sì jẹ́ ipò ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n ti ń gbọ́ tipẹ́tipẹ́, ṣùgbọ́n tó ń gbogbo fojú hàn lánàá. ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ Two-Face, Daddy Freeze, òun náà padà sọ̀rọ̀ lẹ́yìn fọ́nrán ọ̀hún èyí tó ti wà lórí ayélujára wípé Two-Face ó ní ìfẹ́ kọ̀rọ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn ọmọ aṣòfin náà tí í ṣe obìnrin nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Edo, èyí tí wọ́n wá ní ìdí rèé tí Two-Face ṣe já ìwé mo kọ̀ sílẹ̀ fún ìyàwó rẹ̀ tó bímọ méjì fún Annie Idibia. gẹ́gẹ́ bí àwọn èèyàn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Edo òun ló padà di ọjà aláriwo lẹ́yìn tí Two-Face jáwọ́bẹ̀ lánàá bí ewúrẹ́ èyí tó lọ kiri kí òbúkọ. tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. títí dìgbà míì tẹ́ láǹfààní láti máa gbọ́tun rè nílé iṣẹ́ wa. mo gbà á ládùúrà ìpọ́ ọjọ́ ayọ̀ wa kò ní dọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣeun bí ẹ ti ń wò wá. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.